ẹ̀yin tèmi ká má parọ́ ká má jalè ṣé ẹ rí mother before before yìí kò náìsì rárá ni kí ló dé ṣó fẹ́ pa daughter before before rẹ̀ ni àbí kí ni gbogbo eléyìí báyìí torí Ọlọ́run kí ni gbogbo pẹ́pẹ́ dẹ̀m yìí báyìí ṣé léyìí ò wá pọ̀ jù báyìí ẹ̀yin tèmi. Obi APC máa fojú APC lè fojú Ìyábọ̀ rí nǹkan kan mo ti sọ fún yín Ṣèyí àti Ìyábọ̀ rẹ̀ ni wọ́n Ṣèyí Tinubu àti Ìyábọ̀ rẹ̀ ni wọ́n Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ màmá lọ́jà Fọláṣadé Tinubu Òjò pẹ̀lú ìyá lọ́jà Ìyábọ̀ ọmọ wọn ni máa tẹ̀ lọ́wọ́ àwọn picture yẹn máa lọ́wọ́ àwọn fọ́tò ìwà àjọ yà dáadáa máa gbé síta fún yín bí ọmọ wọn ni tọ́rọ̀ bá dé tí campaign bá dé èèyàn lè ṣẹgbẹ́ ó lè dọ̀la kó ṣẹgbẹ́ mi bọ̀ lọ́wọ́ kò sí tẹ́ Ọlọ́run Ìyábọ̀ òkèrè inú ayé ẹ lọ́wọ́ àbí jókòó sí gbogbo bí táyì fojú sí yẹn kìíní kan ó bẹ́ nìkan tẹ́ ẹ bá rí Ìyábọ̀ àtẹ̀mísí kẹ́ ẹ lárí mọ́lẹ̀ tẹ́ ẹ bá ti rí Ìyábọ̀ àtẹ̀mísí ẹ lárí mọ́lẹ̀ tẹ́ ẹ bá ti rí Ìyábọ̀ pẹ̀lú àwọn tó ń ṣèjọba ẹ lárí mọ́lẹ̀ kò sí tẹ́ ẹ máa ṣe kò ń ṣọmọ ẹ̀yìn tó bá jọmọ ẹ̀yìn ni ẹni wọ́n rí pọ̀ mọ́ when you are important you are important èwo Adésànlá ó ní kí ni gan kò tí ẹ yé wa kò lè yé yín torí pé ẹ sí bẹ kò sí bẹ àwọn sọ ẹni tọ́rọ̀ mi bá ti ń jó lára ayé àtètè yà ló dúró there is no permanent friend or yes in politics bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bọ́ ṣe ń ṣòṣèlú nìyẹn wọ́n máa bá a sọ story kan kó campaign fún Tinubu bá campaign bí bàbá lọ́dún kan ó ti lo táàmù kan bá máa ṣe second term tó bá campaign fún gan tó bá wà náà tó máa front campaign ẹ̀kọ́ kí ló wà ń bẹ̀ kí lẹ fẹ́ ṣe ìlú èmi rú àrùn èmi báyìí tí mo sọ pé mi ì ṣe campaign gẹ́gẹ́ bí mo jókòó tó bá wà náà tó máa front kí lẹ fẹ́ ṣe sí wọ́n lé ọmọ kí náà ti tè lára kí náà pè ọ̀rẹ́ yàtọ̀ sí kíní confam ọ̀rẹ́ lòun àti Ṣèyí Tinubu ẹ mọ̀ pé ẹ̀dẹ̀ yé sọ pé kíní wọ́n á ní rọba báńdì wọ́n ṣe ń gbé rọba báńdì kiri bẹ́ẹ̀ bá ló gbé rọba báńdì fún Ṣèyí Tinubu wọ́n tún ti rí ní contract nìyẹn ẹni bá kalẹ̀ inú máa ro Ìyábọ̀ ń bọ̀ mọ̀mísì pèsè èèyàn ńlá àwọn èèyàn ti pẹ̀sì àwọn èèyàn ti gọ́vnà àwọn èèyàn ti pẹ̀sì gọ́vnà yẹn gan gọ́vnà Ọ̀ṣun lórí pé ẹ̀ náà gan ti ẹ́ńtà everybody ti ẹ́ńtà ojú ti wà lójú kan náà kí la wá ń garun kiri sí ẹni bá garun ẹ bá garun kò kàn wá ń bí bí wọn bá sọ̀rọ̀ jù ẹ bá lọ sọ tó jù kí lè kàn wá pẹ̀lú gọ́tà dọ̀tí àbí sórí àwọn ògbọ́ sórí mọ̀ gọ́vnà Sanwó-Olú nísìn ẹ bá yàbọ̀ lọ́fíìsì gọ́vnà Sanwó-Olú ẹ la rí mọ́lẹ̀ kí lè fẹ́ ṣe sí kò sí tẹ́ ẹ máa ṣe sí òṣèlú náà ń pè bẹ́ẹ̀ ó plenty fún mọ́mí sí kínní nìyẹn àwa nígbà tí yóò máa bá wa ṣe atẹ́gùn àlàáfíà máa fẹ́ sí ara àánú gbà ìyanu máa ṣẹlẹ̀ gbogbo ọ̀nà tó ti dí àwa bẹ̀rẹ̀ sí ní máa là gbogbo àwọn tó ti tilẹ̀kùn wá bẹ̀rẹ̀ sí sílẹ̀kùn ṣé máa rí nìyẹn ọmọ ìjọba la wa bẹ́ẹ̀ ni atẹ́gùn àlàáfíà tó ti dé nìyẹn ẹ̀yin tèmi àǹfà mo fẹ́ máa lọ ilé púpọ̀ ní kí n pọ̀ olówó fún yín ni ẹ bò kéré náà ayé Ìyábọ̀ ń bọ̀ ọmọ pẹ̀rẹ̀sì gbígbẹ́rẹ́ ní ìsìn ó ti yẹ everywhere òṣèré yẹ kó o tún gbogbo fọ́tò tó yà àtẹ̀ ìṣètọ́jú yẹn ẹ bá mú síta lẹ́yìn kọ̀ọ̀kan wọ́ọ̀rọ̀ lẹ̀ báyìí ẹ bá mú síta. kò sí kankan èèyàn bá play any video kò kàn wá àti Ìyábọ̀ àti gbogbo ìjọba ni lẹ́gẹ́ ìjọba ni gbogbo everybody ìjọba ẹ̀wọ́n tó bá ti ní ọmọ Tinubu ní ọmọ Tinubu ni ẹ̀yẹ́ tó bá ti ní ọmọ ìjọba ni ẹ bá dẹ̀ lẹ́ Yorùbá ìjọba ṣe kò kàn wá anybody lè dókò anybody lè campaign against anybody àwòrán yàn ṣẹ́ Fúnkẹ́ Akíndélé ìyá àbèjì má gbẹ̀yìn o ó ti ẹ̀ jẹ́ rí ẹ ọmọ APC tó gbáǹsì ẹni ẹlẹ́ni ẹni tọ́jọ́ campaign gan ìyẹn ti wà lé APC gẹ́ńdọ̀ ti wà lé APC Fúnkẹ́ má gbẹ̀yìn o má yẹ kán gbẹ̀yìn o ìwọ náà kó sún ó ṣe ọmọ Nàìjíríà ni wá ìwọ náà ṣùgbọ́n má joyè òfin mi lówó ní máàkì ẹ ìwọ náà kó Nàìjíríà làwọn àǹsì má dá wọn lóhùn má yẹ kán. mú mi sí bàdé mú mi torí ti tọ́kì wà lọ blọọkì ẹ mú mi sí káyọ̀ lóògùn asukọ lòbítọ tọmọdé rè ó yà ó àgbáre asukọ lòbítọ tọmọdé rè asukọ
mo lọ lórí àárọ̀ ẹ ṣe ò jàre ẹ má jà ẹ má bá yàn já o ẹ̀yin máa ṣeré tí ní o eré nìkẹ́ ẹ máa ṣe o ọ̀rẹ́ là ó máa ṣe connection yàtọ̀ sí connection kéèyàn ní connection láti ní gbogbo Africa ní Ìyábọ̀ ti ní connection gbogbo president àgbáyé ló mọ Ìyábọ̀ nígbà tó mọ̀ ṣe wedding kò sẹ́ni tí ò wò á ní Trump ó wo wedding ọmọ Ìyábọ̀ báyìí ó ní Trump ó wò báyìí ó lanu ni ó wá fún àwọn Tanzania ó fún wọn ní free entry wá sí ní America abẹ́mọ̀ ní Tanzania àti wà náà tó fún ní free entry wá sí America wedding Prissy ni Prissy mo tó fine Prissy fine ó kàn dá mi lọ́rùn Àjọkẹ́ ọmọ dáadáa mo lọ́ọ̀fẹ́ dànù ṣé Ìyábọ̀ ọmọ yẹn pẹpẹ pẹpẹ mo dé láìké Ìyábọ̀ ilẹ̀ṣẹ̀ o ṣé mo sọ fún yín ẹ má sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ìjọba àsìnyìn against Ìyábọ̀ ẹ fi Ìyábọ̀ lẹ̀ gbogbo everything ti ń wọ̀ kẹra jẹ́ kóra máa lọ bẹ́ẹ̀ yẹn táìmù wà China ni máa wọ́kọ̀ ọkọ̀ Prissy lọ táìmù wà China máa wọ́kọ̀ ẹ̀ lọ. ṣe ìjọ o mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ bí ilé ọ̀dọ̀ Ìyábọ̀ tó jóná yẹn ẹ bá hà tiẹ̀ mọ́ expenses ìjọba o máa clean gbogbo bẹ̀rẹ̀ kan túbẹ̀ ṣe tàbí kán bá owó kán bá túbẹ̀ kàn ẹ bá wa ṣe ẹ mú ilẹ̀ náà ni ó ti jó wèrè mú ilẹ̀ ohun tá ìrí lójú korojú àwọn pàdé for life ṣé ìní ọrùn mi èlò ni ṣé ìní ilé èlò ni 13,000 ni agbọ̀n ìṣèjúra wa lọ ilé 35 agbọ̀n ìṣèjúra wa lọ nọ́mbà mi 07060403677 ẹ̀yin yẹn má bàyàn já o ẹ má ṣe pé o ẹ má bù yan orí wo bí rere gbé mi dé o ẹsẹ̀ rere wo bí rere tì mí rè o ẹlẹ́dàá mi orí mi má gbàbọ̀dé orí mi má takò mi ìṣẹ̀dá mi má takò mi má jẹ́ ń sọ̀rọ̀ sọ má jẹ́ ń ṣinú bí o má jẹ́ ń ṣìwàwò má jẹ́ ẹlẹ́dàá mi gbọ́ o ẹlẹ́dàá mi àti Fatu Àṣàbí orí ẹ̀ ò gbọ́dọ̀ gbàbọ̀dé tọmọtọmọ gbogbo ọ̀rọ̀ sátánì ní sátánì má jẹ́ ṣe mọ́ mi lára o orí ìgbọ́rọ̀ Olúwa o má jẹ́ ń ṣinú bí má jẹ́ ń sọ̀rọ̀ sọ má jẹ́ ń ṣìwàwò ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣìwàwò. pásítọ̀ àgbọ̀ ti kúyọ̀ làwa wà bí mo ṣe ń sọ yìí wọ́n wò mí presidency wọ́n wò mí ọba ní Elizabeth presidency irọ́ ni àbòtọ́ ni ẹ̀yin náà ẹ kú kọ̀ǹfàmá náà abẹ́ kọ̀ǹfàmá ni ẹ kọ̀ǹfàmá látàbùjá wọ́n wò mí presidency abẹ́ ẹ̀rí tán ṣe ẹ ti rántí this woman àbí kí n pe presidency ni ẹ kó rántí náà ta ló sọ bẹ́ẹ̀ àbí kí n pe presidency this woman ó ti rántí ó lè rántí. Jésù ó ṣe ó dàrọ ẹ̀yin tí a ní dààmú ìgéwédò ní wó pa yín o ìgéwédò ní kò ní wó pa yín o ẹ ra máa ṣe jẹ́jẹ́ o ẹ má jà o ẹ má jà o ẹ má jà o. kọ́ńfàmà àwọn máa gbé wá fún yín ẹ jọ fọ́tò tẹ̀yà ní plane yẹn àtìgbà tí plane fẹ́ gbé yín presidential jet tí wọ́n fi gbé yín yẹn kíní tiẹ̀ ni private jet ni kì í ṣe presidential private jet ni private jet ni ẹ jọ ẹ bá yà síta ẹ gbé yẹn síta ẹ jọ ẹ gbé síta ní kàtìkàtì onírìndìrìndì ní kàtìkàtì ó yàtọ̀ síra wọn ó jura wọn lọ rọba báǹdì ẹ tí rọba báǹdì kíní ẹ bá dúró ó yẹ kó mọ ibi tó máa lò sí alóráyè kíní máa ṣẹlẹ̀ wá tó sí bí àwọn sẹ́tọ̀ mi níṣẹ́ rádaràda àwọn tí ó lè aṣọ ẹni tó pírẹsidẹ́ǹsì ń sọ̀rọ̀ kíní nọ́mbà wá sàn ní Nàìjíríà nọ́mbà wá sàn nígbà bàbá Tinubu máa di pírẹsidẹ́ǹsì rà nígbà tí wọ́n á gbọ́ first daughter first son àwọn ètò tí àwọn tí ẹ̀ tún bímọ àwọn yẹn tún pọ̀ rẹpẹtẹ kò first daughter first son
ẹ rántí mọ́tò yẹn ẹ rántí mọ́tò fi ń gbé àwọn tó ní ìlú gangan. First family ẹ wá ní kò pọ̀ ó pọ̀ ó kọjá yamayama ó pọ̀ ṣe ti confam àbí you wan ṣe kàmù ẹ ti mú yẹn ọ̀n ní kiri kan ẹ wá ẹ ti mú yẹn ẹ mọ̀ ní náírà bá nìyẹn mo ti bí orin yẹn lẹ́ni orin yẹn mo jó sílẹ̀ nígbà ó pọ̀ ṣe ti confam àbí you wan ṣe kàmù ẹ ti mú yẹn wọ́n ó yá kọ́ fún mi wá kọ́ yẹn fún mi ṣó ó pọ̀ ṣe ti confam àbí you wan ṣe kàmù pàdé mi no pàdé mi Ṣèyí Tinubu ọmọ president Nàìjíríà ṣó ohun mojú sílẹ̀ ni ohun mojú sílẹ̀ lẹ̀ máa sáré pòsì ó dàárọ̀ ẹ̀yìn èèyàn mi ó dàárọ̀ kọjá rádaràdà ẹ jọ o ẹ bá rí bí wọ́n ti ṣe pè fún ẹ má dá wọn lóhùn àwọn òṣìṣẹ́ ní ìpẹ́ yóò rádùá ni mo sọ fún yẹn rádùá ẹ máa wòran ó kù díẹ̀ lókù tèmi wò last joker tèmi yẹn last joker yẹn ló máa ó pọ̀ tó kí ló dé ọba alájọ ìgbà àti ẹ̀wà pọ̀ ọ̀kan wọ́n ti gé àlẹ́ ti lọ àwọn nǹkan wá kọ́ yẹn fún mi láti fi sí pé kọ́ yẹn fún mi ó pọ̀ ṣe ti confam wọ́n náà mọ̀ kọ́ ayélujára rẹ̀ ó pọ̀ ṣe ti confam àbí wọ́n ṣe kàm mo ṣáàjò sílé ni wọ́n rán yín ní kiri kan ẹ lọ gbé kiri kan wọ́n ní kẹ́rẹ̀ tajà ẹjọ́ lè wá rù wọ́n ní kẹ́ kọ́ sí ẹ̀ lọ́kọ́ bí àwa wọ́n ní kẹ́ fọjà wọ̀ ẹ wá dà sí wọ́n fariwo la. Ọ̀gá èèyàn náà mi ì lè rẹ̀ ọmọ aṣíwájú ọ̀rìjìnà ẹ lọ́wọ́ mi jókòó sí wo gbogbo àwọn pẹ̀sì gbogbo àwọn governors kankan gbogbo everybody ti rí ibi tí yóò ti yé anywhere àtàwọn ẹ bá pọnlẹ̀kùn gbàm wọ́n máa ṣì ní ṣọ́pọ̀ ìṣẹ́ ti confam àbí wọ́n ẹ sì ti ṣẹ́kẹ̀ ẹ má ṣẹ́kì kankan mọ́ àvà.